Aláròyé máa wí o. Ìfòpin síjọba burúkú yìí gbọ́dọ̀ ní adarí. TOM ló sọ bẹ́ẹ̀. The Ọ̀ṣun Mastermind TOM ti ké sí àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbèrò láti fẹ̀hónú hàn sí ìjọba tí kò tẹ́ wọn lọ́rùn lórílẹ̀‐èdè Nàìjíríà End Bad Government láti rí i dájú pé wọ́n yan àwọn kan gẹ́gẹ́ bí adarí tí ẹnu wọn yóò ká gbogbo àwọn ọ̀dọ́ tó kù. TOM wòye pé tí àwọn ọ̀dọ́ yìí bá fọ́n síta lọ́jọ́ kìíní oṣù kẹjọ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí láì ní adarí kankan tó lè kó wọn níjàánu wàhálà tó lè tibẹ̀ yọ lè ju ti EndSARS ọdún 2020 lọ. Níbi ìpàdé oníròyìn olóṣooṣù tí ẹgbẹ́ náà ṣe nílùú Òṣogbo láìpẹ́ yìí ni alákòóso wọn ọ̀gbẹ́ni Wàsíù Oyèdòkun Àlí ti ṣàlàyé pé ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ni láti ṣèfẹ̀hónúhàn tí wọ́n bá ṣàkíyèsí pé nǹkan kò lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n ó gbọ́dọ̀ lọ lálàáfíà láì bá dúkìá ìjọba jẹ́ ni. Ó ní nǹkan ti lè kọjá agbára orílẹ̀-èdè Nàìjíríà báyìí àwọn aráàlú sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ké síta láìsí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ dúnkòokò tàbí dẹ́rù bà wọ́n. TOM bu ẹnu àtẹ́ lu àwọn onírúurú ìhàlẹ̀ látọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè yìí àtàwọn olóṣèlú kan látìgbà tí àwọn ọ̀dọ́ ti kéde pé àwọn yóò ṣèfẹ̀hónúhàn. Ó ní ṣe ni kí wọ́n wá ọ̀nà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ẹgbẹ́ náà ké sí ìjọba àpapọ̀ láti ṣe ìfikùnlukùn pẹ̀lú àwọn aráàlú láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà àti ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti mú kí ayé dẹ gbogbo ayé lọ́rùn. Bákan náà ni wọ́n gba ìjọba níyànjú láti túṣu désàlẹ̀ ìkòkò àwọn àṣírí ńláńlá tó jáde láti ètò epo rọ̀bì orílẹ̀-èdè yìí báyìí kí wọ́n sì fi mú ẹnikẹ́ni tí ajere ìwà ìbàjẹ́ náà bá símọ́ lórí dánrin. TOM ṣàlàyé pé ayé tí ń ni àwọn èèyàn orílẹ̀-èdè yìí lára ju kí àwọn jàǹdùkú kan kóra wọn jọ síbì kan láti da ojú orílẹ̀-èdè yìí bolẹ̀. Ìjọba ní láti tètè gbé ìgbésẹ̀ láti fòpin sí gbogbo nǹkan tó ń gbóná láàrin iléeṣẹ́ náà àti Dangote kí wọ́n sì yọ epo kúrò nínú àlìkìyámọ̀ ní kíákíá. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun TM gbósùbà fún ìjọba gómìnà Adeleke fún àwọn katakata tractor tí wọ́n kó wọlé fún iṣẹ́ ọ̀gbìn ṣùgbọ́n wọ́n pè fún àmójútó dáadáa kó má di pé àwọn àgbẹ̀ inú òwe ni wọ́n á jẹ gàba lérí àwọn irinṣẹ́ náà. Bákan náà ni wọ́n ké sí ìjọba láti gbé ìgbésẹ̀ ní kíákíá lórí àwọn olùkọ́ tí wọ́n fẹ́ gbà sí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Ẹgbẹ́ yìí ní ọ̀pọ̀ oṣù sẹ́yìn làwọn èèyàn náà ti ṣèdánwò tí ìjọba sì ti gbé èsì ìdánwò náà síta kò sóhunkóhun tó yẹ kó tún máa dá ìjọba dúró mọ́ láti kéde orúkọ àwọn tí wọ́n fẹ́ gbà síṣẹ́ náà. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.